bàbá wa Aníkéwú ọba ìdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Pípàdé tí Ọlọ́run ní ká wá pàdé yín bí ó jẹ́ pípàdé ẹ̀rín, Masha Allah. pípàdé ìdùnnú, Masha Allah. pípàdé ìdìmọ́ rẹ̀ ni. Ọba tí yóò ṣe ní pípàdé ká jòkó lọ́tọ̀ ká máa wá kàn mí lójú. Ọlọ́run ò ṣeun. Ọba ìdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Gbogbo àwa tí à ń jẹ́ àrẹ̀sà, mo kí ẹ̀yin náà mo sì bá yín dúpẹ́. Alhamdulillah. Bàbá wa tó níjòkó ìní Razak Hussein Adamallahu hayatahu. Akéwúsọlá, láwọn àsìkò kan tí a bá ń sọ pé a jòkóru eléyìí, ní tí wọ́n máa sọ fún wa ni pé ẹ̀sà kóyún kú ńlẹ̀. Allah. Ọba tó wá jẹ́ kí èrò bàbá àti màmá àtàwọn olólùfẹ́ dáadáa lára ṣé tèrò náà papọ̀ mọ́ tọlọ́hun tí ó jẹ́ kéro àfọ̀ọ̀sẹ̀. Aníkéwú lọ́pọ̀lọpọ̀ gbàtà bá wá dọ̀ àfa àjọ máa sunkún kú òní. La ilaha illallah. Torí ọ̀rọ̀ tí ọmọ bá yín dẹ́rù làfọ́ máa sọ. Allah. Tóun tẹ̀ ti ní kìtọ́ ọ̀hún anilẹ̀ hayat. Àmọ́ Ọlọ́run sọ kó kù. Alhamdulillah. Ọlọ́run ò ṣeun. Alhamdulillah. Ọlọ́run ò ṣeun. Alhamdulillah. Fọlọ́run. Alhamdulillah rabbil alamin. Mo kí gbogbo wa náà tá à ń jọ ń jẹ́ alájọṣe pẹ̀lú àwọn àlùfáà wa Asi Abdulrazak. Ọlọ́run tó ní kí èyí ó sojú wa. Gbogbo ìdọ̀bálẹ̀ tó kù tá a fẹ́ gbà lé Akéwúsọlá ọlọ́mọdé ó sẹ́yìn wa. Àmín. Aláyà Al-Qur'an lọ́dọ̀ Ọlọ́run. Àmín. Alékún kẹ́ Ọlọ́run, alékún àánú Ọlọ́run fàlàyé lọ́run Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Àṣẹ́kùbọ̀ ládàá sàlátù àwọn àlùfáà wa lápapọ̀ Ọlọ́run bá fi sàlékún kẹ́ wọn. Àmín. Ládàá yẹn rí bàbá Mawlana Sheikh Adam Dalla Al-Alori. Radiyallahu ta'ala anhu. Bá bùkún kẹ́ wọn lálùkìyàmà. Àmín. Bàbá Mawlana Alhaji Ahmad Abdallah Mahula Mafọlọ́n Sọ́nífà. Radiyallahu ta'ala anhu. Bidoda imala ayatalaha ila abadi zamani. Ọlọ́run bá kẹ́ wọn. Àmín. Káàdì gbogbo orú wọn bẹ́ẹ̀ 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 tí gbogbo wa dì mọ́ tí wọ́n ti bọ́ọ̀dì sọ́hún Ọlọ́run bá ṣàlékún kẹ́ ẹnìkọ̀ọ̀kan wọn. Àmín. Bárúkà wọn odò mímọ́ wọn tí gbogbo wa ń bù mú rọ̀ǹda ọgbẹ́ láíláí lára wa. Àmín. La hawla Wala quwwata illa billahi al-aliyyil azim. Jòkó àwọn àjòkó bàbá ọmọ ni Alhamdulillah. kì í ṣe pé àwa jòkó à ń lòdì aláfàdé. Masha Allah. Àmọ́ tí bàbá wa ní káwí náà ń tọ́tọ́ sí ọmọ náà Masha Allah. bébí náà ṣe ń jẹ́ ọ̀kan nínú bàbá ọmọ. Ẹ dákun ẹ̀yà àǹtí wa tẹ́ wà lọ́dọ̀ ìyàwó Saida Nafisa dìde nàró. Bàbá ní kí a gbà ọ́ mọ̀ràn. Èèyàn ò sì gbọ́dọ̀ jẹ́ kí ìmọ̀ràn pọ̀ Ṣókí ni. torí tó bá ti pọ̀ jù yín máa ń dààmú èèyàn kò á ní mọ̀ yìí tí ó lò. Saida Nafisa, ìmọ̀ràn mi sí ọ gẹ́gẹ́ bí bàbá tó fẹ́ pé ọ ṣàkíyèsí nǹkan mẹ́ta. Alhamdulillah. Nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí bá mójútó dáadáa lọ́dọ̀ àlùfáà wa Ridwanullah. Ridwanullah kó sọ dáadáa. Ìfẹ́ a máa lékún, ìfẹ́ a sì máa dínkù. Bí fi ọba lékún
lọ́kàn ọkọ ìyàwó nǹkan mẹ́ta yìí ni ìyàwó múra sí. bífẹ̀ bá sì ń lọ́kàn ọkọ ìyàwó kùnà nǹkan mẹ́ta ni. akramakumul karim. ní ṣókí tọ́lọ́jọ́ ti lọ Sayyida Nafisa máa sọ ojú Ridwanu dáadáa sẹ́yìn ò lẹ́kìn nínú nǹkan mẹ́ta. àkọ́kọ́ nù. Sayyida Nafisa máa sọ imú Ridwanu dáadáa. ó di méjì. ẹlẹ́kẹta Sayyida Nafisa máa sọ etí Ridwanu dáadáa. mẹ́tẹ̀ẹ̀ta pé. gbogbo tá a fà wá sídìí wí fún mi sílíkàlẹ̀ àmọ́sá ìrìbò alẹ́ náà sí. la'allahum yatafakkarun. ọlọ́wé ni o ẹni bá ti wá pòwe ńlẹ̀ àná ẹni yóò ṣe kínni àfi kó tu. nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí a máa jẹ́ kí ìfẹ́ ó lékún a sì máa jẹ́ kí ìfẹ́ ó dínkù. bàbá wa ní kéwú ẹni sọ pé gbogbo ń tẹ́lẹ̀ ọba nífẹ̀ẹ́ sí yóò kọ́kọ́ ṣe kínni yóò kọ́kọ́ rí tọ́ba rí istizan ọ̀ abẹ́rẹ́ kíni yìí máa dà o bọ́ba rí tọ́ba dà yóò wá gbọ́n òwú kọjẹ́ tòun ẹni ọ̀rọ̀ mọ́tò Toyota ó rí ló wù ẹni ọ̀rọ̀ dànsùn ló rí ló wù. Sayyida Nafisa ọ̀nà tó gbà sọ ojú ọkọ rẹ ni pé gbogbo ntọ́kọ fẹ́ máa rí lára rẹ jọjẹ tí ó máa dùn mọ́. Allah. bí n bá ti ń rí dùnnú lára rẹ ntọ́ dájú ni pé ìfẹ́ rẹ ó máa lékún lọ́kàn ẹ̀. àkọ́kọ́. abẹ́rẹ́ bá ti rí tí ọ̀tẹ́ lọ́rùn bó ṣe wù kí nǹkan ẹ̀ ọ́ dáa tó yọ máa bàjẹ́ lójú yẹn náà ni. La ilaha illallah. ojú nìyẹn o Sayyida Nafisa jẹ́ kọ́kọ́ rẹ máa rí gbogbo tí ó máa dùn mọ́ nínú rìn sí jẹ́ orírìn tí ó dùn mọ́ lára rẹ̀ nínú ìmúra jẹ́ orí ìmúra tí ó dùn mọ́ lára rẹ̀ ṣé ló gba àtàwọn àbí nísìn tàrí takasúfè àtìlé ọkọ àtìlé ìyàwó àǹfààní gbogbo wọn. alhamdulillah. irú ẹ̀kọ́ wo tẹ́ lèyẹn lè wá kọ́ ọmọ àfa tí ó wà lọ gba ọ̀làjú tó tako Islam wọ́n kàn sẹ̀ mọ́ akọ́rù yín báwo ni mùsùlùmí ṣe é múra gbàtọ́ yẹn ọmọ wa wọṣọ tíyàwó ọmọ wọṣọ tọkọ ọmọ wa sí tọ́ ìjà kí ni ń bọ̀ wá hùn ìjà ń bọ̀ wá nù bíjà báyìí ti ń léra wọn ojoojúmọ́ ìkórìíra ni ó tẹ̀lé sọ ojú ọkọ rẹ̀ rárá. lákọ̀ọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì Sayyida Nafisat sọ imú ọkọ rẹ̀ gbogbo orú oúnjẹ yóò téèyàn bá fẹ́ jẹ bàbá láti bi òórùn àdídùn tí mò ń rẹ gbọ́ ni òórùn tí mò ń gbọ́ ni ó wàá kí ọ lọ síbi kó o nífẹ̀ẹ́ àti jẹ́ Sayyida Nasifa àbí Nafisa jẹ́ kí ọkọ rẹ̀ máa gbóòórùn dáadáa lára rẹ̀ bákùnrin tẹ̀lé wò kó nífẹ̀ẹ́ obìnrin tó bá ti yọ ọ̀bùn ọkọ máa sá fún o asẹ́nìkan wallahi ismabilahi lazila ilà huwa mo fi ọba tó dá mi búra lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ṣéwù mo parí ìjà fún tọkọ-tìyàwó kan last week ní kí ló dìjà kí ni ọkọ lòun máa ṣẹ̀ṣẹ̀ sọ fún pé tá a bá wọlé lálẹ́ kọ́kọ́ lọ́ọ́ sinra. La ilaha illallah. káwọn tó lè ṣe sáà ní yóò wá lótútù mú un. bóun bá sì dì mọ́ tó bá ti làágùn òórùn rẹ̀ máa gbé òun léèbì. subhanallah. ìyàwó kínú. ìyàwó ọ̀bùn. ọ̀bùn yìí wá rọ ẹlòmíì lọ́rùn yóò tún lo aṣọjọ ní bámú. èsì ká àbí kílẹ̀ ń pè. síkárí. yóò wá gbanú yàrá bọ́kọ bá ń bọ̀ wálé pẹ̀lú ọ̀rẹ́ yóò kọ́ aṣọ fún
mo yìí sì dákun dúró ń ta náà. mo yìí sì dúró dè mí ń ta jẹ́ wo bí ayé bá wà nílé ń bọ̀ wá. òun ní ọ̀sán yìí lọ palẹ̀ mi rí síà àwọn abọ́ àtàrọ̀ jẹun yọ̀sán yìí lọ palẹ̀ rẹ̀ mọ́ kó tó di pé ọ̀rẹ́ lè wọlé bí n bá ti rí bẹ́ẹ̀ kí ni ń bọ̀ àwọn jà. ìkórìíra ni torí ọkọ orun tí ò tẹ lọ́rùn ìkejì. ṣé ìdáná fi sa ẹlẹ́ẹ̀kejì nù sọ imú ọkọ rẹ o kó jẹ́ kó máa gbóòórùn dáadáa. anakumullah. ẹlẹ́ẹ̀kẹta masha allah. sọ etí ọkọ ẹ má jẹ́ kọ́kọ́ rẹ máa gbọ́gbọ́ kúgbọ́ ń pa. la ilaha illallah. látara ìrorò ìburú àtìgbọ́n tí sẹ́wù wí fún wa nísìnyí sẹ́wù barham adamallahu tó lọ hayatahu. nísìnyí ọlọ́mọ onísùúrù ni ọ gbogbo ẹ̀dá tí o bá ti ní sùúrù àní gbọ́n tó dùn mọ́ wa lára ẹ̀ nígbà tó jáde tó ṣiṣẹ́ lọ ọlọ́mú ẹ̀jẹ̀ wá ìwọlé tọkọ ń wọlé bọ̀ Mr. Joseph ẹjọ́ kẹtó wọlé ẹjọ́ ya Rebecca mo fẹ́ fi sùn yín o kí ló ṣe. kí ló ṣe èyí ń ro tiẹ̀ bá mú la ilaha illallah. ọkọ wọlé tún gbọ́ kókókókókó ta ni ẹ Mr. Joseph ẹ ti wọlé mo ti wọlé ọ̀rọ̀ ya Rebecca yìí ti tú wa nínú ilé o. la ilaha illallah. ọ̀ ń pa amára pé ẹja jẹun tán ní kọ́ọ̀lù bá tún wọlé. ń tún jẹun lọ́wọ́ ní kọ́ọ̀lù bá tún wọlé pé ṣé ẹ ti wọlé sà á ti wọlé ya Rebecca dán kan wò lé ni. kí nígbà téèyàn mẹ́ta mẹ́rin bá wá ń sọ aburú aya sétí ọkọ kí ni ìwọ náà rò pọ̀. la ilaha illallah. Nàfísà májọkọ rí orin tí ó bá nù jẹ́ lára rẹ̀ Nàfísà májọkọ rí ó gbó ẹ̀mí rẹ̀ ọkọ Nàfísà májọkọ rí kéètì rẹ̀ máa gbọ́n tí kò ní dùn mọ́ wọ́n tẹ̀lé kalẹ̀ amẹ́sàlú nàdẹ́rẹ́bù alẹ́ nàásì. la'allahum yatafakkarun. ọlọ́ba ń bọ̀ lálùbáríkà jù báyìí lọ. àmín. àjọṣepọ̀ láàrin wa àti àlùfáà wa Ridwanullahi ọlọ́run falùbáríkà sí. àmín. àfọwọ́ ti ṣe ládùúgbò alẹ́ kan àtàfọ́ Ridwanu àní tún ṣe fún yín. àmín. tún ṣe fún yín. àmín. àní tún ṣe fún yín. àmín. alábàá mi Mawlana Shama Ula. radiyallahu ta'ala anhu. alábàá Mawlana Sheikh Ada Abdul. radiyallahu ta'ala anhu. ọmọ ní ẹ̀sálùkà bí izzati allati la. àmín. wabili muliki allati la yudamu. àmín. wabili aini ẹja máa allati tọrọ ohun la rere ya. fọ́kọ àtìyàwó. wabi nuri allati la yutfa. àmín. wabili wajhi allati la yubla. àmín. wabili ayati allati la tamutu. àmín. وبدمومية التي لا تفنى àmín. وبصمدانية التي لا تكأر àmín. وبربوبية التي لا تستبدل àmín. أن تجعل لنا من أمرنا فرجا عاجلا برحمتك يا أرحم الراحمين آمين. يا رب العالمين آمين. بك رب العزة عما ما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. ẹ jẹ́ àpàlùpọ̀ ká ní amínà. آمين. ọkọ àtìyàwó ẹ wá bùn bàbá lówó àdúrà ẹ bùn wa. tọ́ eré ìta ń lọ bẹ́ẹ̀ sìn òun náà ní kí ọkọ ìyàwó kọ́ fún ìyàwó rẹ̀ ní zadaki.